Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV wípé ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ní gbogbo ìgbà. Ẹ ti ṣeun bí ẹ tún ṣe darapọ̀ báyìí fún àkọ́tún ìròyìn àkíkà eléyìí tí ó mọ̀ lákàkì lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV. Nínú àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àti onírúurú ìwà láabi ní ìtajọmọ̀ ti kẹ́kọ̀ọ́ ká tó lè jọmọ̀ sí ibi tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashar bàbá tó ní ọlọ́mọ. Ẹ jẹ́ n kọjá lọ sí òkè lọ́hùn náà. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí ẹ káàbọ̀ padà. Àwọn ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ láti ìpínlẹ̀ Ebonyi. Bàbá àtọmọ kan rèé o eléyìí tí wọ́n jẹ́ pé adẹ́dàá lẹ́yìn tí wọ́n jẹ oúnjẹ tí ó ní májèlé nínú tán, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde wípé láti ìpínlẹ̀ Ebonyi nílùú Abakaliki gangan tó jẹ́ olúlu ìpínlẹ̀ ọ̀hún pé arákùnrin kan tó ń porúkọ rẹ̀ ní Ọ̀nkúláìtì àti ọmọ rẹ̀ ọkùnrin Miracle wọ́n ní agbègbè Ebebe Junction nílùú Abakaliki nípínlẹ̀ Ebonyi. Òun náà ló jẹ́ pé wọ́n dolóògbé o lẹ́yìn tí wọ́n jẹ oúnjẹ tán, gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi léde. Wọ́n ní arábìnrin kan eléyìí tó jẹ́ pé ń gbé papọ̀ pẹ̀lú wọn o lẹ́yìn tí arákùnrin ọ̀hún tí ó kọ ìyàwó àkọ́fẹ́ rẹ̀ sílẹ̀ ló jẹ́ pé arábìnrin náà ló sì ń gbé pẹ̀lú wọn. Wọ́n ní arábìnrin yìí ó lọ́yẹ̀ pé láti bí ọdún tó kọjá tó ti jọ ń gbé papọ̀. Wọ́n ní níjọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ náà tí ó ṣẹlẹ̀, wọ́n ní arábìnrin yìí òun náà ló ṣe oúnjẹ tí wọ́n jẹun tí wọ́n sì jẹ tí wọ́n ní ọgbà bí wọ́n ti ń jẹun. Wọ́n náà ló jẹ́ pé arábìnrin yìí ló sì fi inú ọgbà yíká ilé náà ló fi sílẹ̀. Wọ́n ní kò pẹ́ ńgbà tó fi di ọjọ́ kejì, òun náà ni wọ́n ti rí òkú bàbá tí ó ti nà gbalaja sínú ilé, ṣùgbọ́n nígbà tí wọ́n sì fi rí ọmọ ní ẹnu lórí ilé ọ̀hún, nígbà tí wọ́n fi débẹ̀ wọ́n rí pé òun náà ń pòfólò títí tí ẹ̀mí fi bọ́ lẹ́nu rẹ̀. Ìkànnù àwọn tí wọ́n jẹ́ olùgbé agbègbè ọ̀hún tó bá àwọn oníròyìn sọ̀rọ̀, ó ní ó ṣeéṣe kó jẹ́ pé arábìnrin ọ̀hún o nígbà tó fi májèlé sínú oúnjẹ fún àwọn bàbá àtọmọ ọ̀hún náà ló fi inú ilé náà sílẹ̀ tí ò sì padà wá. Nígbà tí wọ́n tún máa sọ síwájú láti ẹnu ẹni tí ó jẹ́ tó náà jẹ́ olùgbé agbègbè ọ̀hún, ó ní òru ọjọ́ ọ̀hún gangan tí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀, ó ní òun gbọ́ ariwo láti inú ilé wọn wáyé tó súnmọ́ ẹgbẹ́ ilé tọ̀dọ̀ tiwọn. Ó ní ṣùgbọ́n àwọn rò bí ariwo lásán ni láti ilé ìjọsìn eléyìí tó wà nítòsí ibẹ̀ pé tó bá ń ṣe ìsọjí eléyìí tó máa ń ṣe lóru mọ́jú. Ó ní ṣùgbọ́n nígbà tí ilẹ̀ mọ́ òun náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá rí wípé àwọn bàbá àtọmọ òun náà ni wọ́n ń jèrora tó sì ń pọ̀ kàkà kú láti òru tó di pé ilẹ̀ wá mọ́ tí wọ́n bá òkú wọn nínú ilé tí wọ́n sì ti nà gbalaja síbẹ̀. Ṣùgbọ́n báyìí wọ́n ní arábìnrin ọ̀hún o òun náà ló jẹ́ pé ó ti nà pápá bora báyìí tí wọn ò sì tí ì mọ ibi tí wọ́n wà sí o. Nígbà tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún Joshua Okandu tí ó mọ̀ fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, ó ní báyìí wọ́n náà gbé òkú àwọn méjèèjì wọ́n ti gbé lọ sí ilé ìgbóhùnpamọ́sí báyìí. Ṣáájú wọn ni wọ́n ti kọ́kọ́ rò pé bóyá nǹkan kan ló ṣẹlẹ̀ sí bàbá àtọmọ o. Ó ní àyàfi ìgbà tí wọ́n wá ṣe àyẹ̀wò fún òkú àwọn méjèèjì, òun náà ni wọ́n tó wá rí mọ̀ wípé májèlé òun náà ni wọ́n jẹ nínú oúnjẹ látọwọ́ arábìnrin eléyìí tí wọ́n jọ ń gbé tó dáná tí wọ́n jẹ tí arábìnrin náà sì ti júbà ìwòrò báyìí. Láti ìpínlẹ̀ Jigawa, arákùnrin kan rèé o eléyìí tí wọ́n kẹ́fín pé ó ní ọdẹ orí, òun náà ló gbẹ̀mí lẹ́nu ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ tí ó ṣekú pa ò. Wọ́n ní arákùnrin ọ̀hún ẹni ọdún márùndínlọ́gbọ̀n Buhari Sule, òun náà ló jẹ́ pé ó ti wà lákọlò ọlọ́pàá nípínlẹ̀ Jigawa báyìí látàrí wípé ó gbẹ̀mí lẹ́nu ìyàwó àbúrò rẹ̀ ọkùnrin. Wọ́n ní arábìnrin ọ̀hún Umi Saleh, òun náà ni arábìnrin ọ̀hún o. Wọ́n ní lẹ́yìn tó gbẹ̀mí lẹ́nu ìyún tó ń kọ́ ó tún gbẹ̀mí lẹ́nu ọmọ alábàágbélépọ̀ wọn ìyún Awau Alkasimu tó ṣe àkọlù sí wọn pẹ̀lú ọmọ odó. Wọ́n ní nígbà tí ó ṣe àkọlù sáwọn èèyàn tó ń kọ́ pẹ̀lú neighbor, wọ́n ní ìyún neighbor ń tẹ òun ló fi ọmọ odó ló fi dá pátánù sí èèyàn lára tó sì dápà yànnàyànnà sí ara rẹ̀. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ òun náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ 23 nínú oṣù kẹrin ọdún yìí nìkan bí aago 5:30 ìrọ̀lẹ́ nígbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Jahun ní ìpínlẹ̀ Jigawa ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá wọn ni wọ́n ti wá gbé arábìnrin ọ̀hún báyìí. Wọ́n ti yọ̀ǹda òkú rẹ̀ fún àwọn mọ̀lẹ́bí láti lọ́ọ́ filẹ̀ bó láṣìírí gẹ́gẹ́ bí ìlànà mùsùlùmí. Wọ́n ní ọmọ alábàágbélépọ̀ rẹ̀ eléyìí tó fi odó tó fi ṣe àkọlù sí, wọ́n ní òun bẹ nílé ìwòsàn báyìí lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ṣùgbọ́n ń gba ìtọ́jú lọ́wọ́. Lákòótán náà àwọn ìròyìn eléyìí tó gbẹnu tán níwájú mi láti ìpínlẹ̀ Ọ̀yọ́, òun náà léléyìí tó ti wá o. Wọ́n ní arákùnrin kan tó mọ̀ nípa bá ti soná jáná
nípínlẹ̀ Ọ̀yọ́ nílùú Èrúwà níjọba ìbílẹ̀ Ìbàràpá. Wọ́n ní arákùnrin ọ̀hún náà ló mọ̀ ganmọ́ náà tí iná sì gbẹ̀mí rẹ̀ lásìkò ìgbà eléyìí tó yanjú àwọn wáyà náà kan eléyìí tó darúgùdù sílẹ̀ ní orí òpó náà high tension kan ní ìlú Èrúwà níjọba ìbílẹ̀ Ìbàràpá nípínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ adarí àgbà fún àjọ panápaná ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Yẹmí Akínká bó ti ṣe fìdí ẹ̀ múlẹ̀, ó ní ẹnìkan òun náà ló mọ̀ dédé pé wọ́n wípé ìṣẹ̀lẹ̀ náà ó ṣẹlẹ̀ ní agbègbè wọn ní arákùnrin Adínrẹ̀lẹ̀ Adéyínká náà ló pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní ọjọ́ 23 tó jẹ́ ọjọ́ ọjọ́rú nínú oṣù karùn-ún ọdún yìí nìkan bíi aago 3:00 ọ̀sán ní ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀. Wọ́n ní nígbà tí wọ́n fi débẹ̀ wọ́n ní arákùnrin ọ̀hún náà ló jẹ́ pé ó lọ yanjú àwọn wáyà náà kan eléyìí tó dojúrú tí ó sì mú kí iná mọ̀ sí lágbègbè ọ̀hún. Wọ́n ní òun náà ló ṣe lórí òpónà high tension eléyìí tó jẹ́ lásìkò tí iná wà. Wọ́n ní iná ọ̀hún òun náà ló wá gbẹ̀mí lẹ́nu arákùnrin rẹ̀ wọ́n ní ṣùgbọ́n káwọn àjọ panápaná tó dé àtàwọn iléeṣẹ́ ọlọ́pàá ní Èrúwà kan tó débẹ̀ wọ́n ní arákùnrin ọ̀hún iná ọ̀hún ó ti gbẹ̀mí lẹ́nu rẹ̀ ó sì ti gan pa sí orí òpónà. Báyìí wọ́n ti gbé òkú rẹ̀ lọ sí ilé ìgbóhùnpamọ́sí tó jẹ́ ti ìjọba ní agbègbè ọ̀hún. Ẹni tó wá jẹ́ adarí àgbà fún àjọ panápaná nípínlẹ̀ Ọ̀yọ́ Yẹmí Adéyínká wọ́n ti wá sọ dímọ̀ ó ní kí gbogbo àwọn tí wọ́n bá mọ̀ nípa iṣẹ́ náà kó wọ́n mọ̀ débẹ̀ pé ẹni tó bá mọ̀ nípa rẹ̀ látọwọ́ àtúnà tó gbàṣẹ̀gbọ̀n tẹ̀jọba òun náà nìkan jẹ́ kó máa ṣe é. Àwọn ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ fún nípa àsìkò yẹn ṣe ń bẹ́ ṣe ń darapọ̀ mọ́ títí ìgbà míì tẹ́tù ìpàdé wa ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí eré àti àánú olúwa ọba kó máa bẹ́ẹ̀ nìkan kan ẹgbẹ́ tó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.